Hello. Ẹ̀yin èèyàn mi. Ó ga jù. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dúníyàn. Ná bá ní ẹ mọ̀ pé láti ilẹ̀ ọ̀tá pọ̀. Wọ́n ní ọ̀tá pọ̀ ju enemy lọ. Bọ́n ṣe máa ń sọ. Now, gbogbo èèyàn ti mọ̀ pé owú jíjẹ ó ń pani. Ó máa ń gbé ẹlòmíì dé inú ọ̀run àpáàdì. Ní ìta wà yìí. Ní ibi táwọn kan wà tó jẹ́ pé wọ́n yan èṣù láàyè, wọ́n yan ọ̀run àpáàdì láàyè. Irọ́ yẹn tó ń pa yẹn, ó ti so wọ́n lẹ́jẹ̀. Ó ti so di bárakú fún wọn. Wọn ò kọ̀ láti parun. Now, wọ́n lọ́kùnrin kan wá sáàfin pẹ̀lú bínú, pẹ̀lú kíní, ó ṣàkàrà, ó ṣe gbogbo ẹ̀. Ó ní àwọn mẹ́ta tí Naomi bí. Ó lóhun ní. Ṣẹ́yìn náà gbọ́ sí, ó lóhun ní pé therefore, oyún tí Naomi gbé fún 9 months yẹn, òun lòun fún. Therefore, òun wá gba ọmọ òun lọ́wọ́ kábíyèsí. Jésù Olúwa wa. Àmín. Now, ṣé mọ̀ pé a ti sọ ńgbà kan pé ẹnìkan ti dé, obìnrin, bóyá ló ti ẹ̀ pé 2-3 weeks nígbà tí Naomi fi bá ọmọ yẹn. Wọ́n ló wọ ààfin. Obìnrin yẹn rí kurudu báyìí tó ra nínú íńtánẹ́ẹ̀tì tó ń ṣù ẹ̀ pé ó ní òun lòun ní. Therefore, àwọn mẹ́ta tí Naomi bí yẹn pé òun lòun ní. Therefore, pé òun ló bá Naomi gbé oyún ẹ̀. Ibẹ̀ la tún ti ń gbọ́ pé Naomi ò tí ẹ̀ lóyún kankan rí látàárọ̀ ṣúlẹ̀. Débi pé ó fẹ́ bọ́ọ̀nù àwọn triplets. Gbogbo ẹ̀ náà kò sẹ́ni tí ò mọ̀ pé tó bá fẹ́ nu ẹran sẹ́nu, tó bá wà tì, níbo ló ń lọ? Inú náà ni. Yes o. Ná bá ní obìnrin yẹn wá ní òun lòun gbé oyún yẹn. Kíní kan kábíyèsí ní lóòótọ́. Ìgbà yẹn, Naomi ò tí ẹ̀ tí lálà àti wá sí palace o. Ó wà l'Ákúrẹ́. Nígbà tí kábíyèsí wá ní ṣé pé lóòótọ́ ni ẹ̀? Ṣé tó bá rí ẹni tó lọ́rọ̀ ṣé o lè sọ? Ó ní bẹ́ẹ̀ ni. Okay, ẹ jẹ́ kí but ká tó ṣe ìyẹn tán, wàá kọ́kọ́ lọ síwájú àwọn alálẹ̀. Wàá búra fún mi. Pé tó bá jẹ́ pé ìwọ ló la àwọn ọmọ yẹn kí báyìí ṣẹlẹ̀ sí Naomi. Ṣùgbọ́n tó bá jẹ́ pé kì í ṣe ìwọ ni. Tó bá jẹ́ pé ìwọ ló lọ mọ kí báyìí ṣẹlẹ̀ sí Naomi. Tó bá jẹ́ pé kì í ṣe ìwọ ni. Tó bá jẹ́ pé kì í ṣe Naomi, á jẹ́ pé ìwọ ló máa forí fa. Wọ́n dẹ̀ máa fún ẹ ní instant bó ṣe ń búra báyìí. Àrá kan máa sán pa ẹ́ ni. Ló bá ní, òun wá béèrè nǹkan tó ń béèrè ọ̀tọ̀, nǹkan tí kábíyèsí wá sọ fún wọn ọ̀tọ̀. Therefore, wọ́n ló ti bẹ̀rẹ̀ sí ní panic. No, wọ́n ló gbọ́dọ̀ ṣe now. Ó gbọ́dọ̀ ṣe. Àdìtá ti ṣetán a lè lọ ṣe ìtọ́wò ẹ̀jẹ̀ àti ìwọ àti àwọn ọmọ. Ká mọ ẹni tó ní, torí ó sọ pé kì í ṣe Naomi ló ní, ìwọ ló bá gbé oyún ẹ̀. At the end of the day, ó ní kán ṣe òun jẹ́jẹ́ pé òun ò lè búra. Kí ló dé tó lè búra? Àwọn tí nǹkan bá dáyàn lójú èèyàn máa ń búra. So, káwa náà lè clarify pé lóòótọ́ ló ń sọ. Ibi táṣìírí ti tú ni. Ó lóhun ò lè ṣe. Òun ò lè búra. Wọ́n ní irọ́ ló pa. Wọ́n máa fi ẹ́ jófin ni o. Ọlọ́pàá ń bọ̀ wá mú ẹ báyìí tó jẹ́ pé ìwọ gan ò ní bọ́nu iṣẹ́ ibi. Torí ibi tó máa kú sí ibẹ̀ ni nǹkan tó gbé dání tó ń sọ báyìí. Ibi tó máa gbà kú ni. Kíákíá ló wá ní òun kọ́ pé wọ́n rán òun ni. Àwọn wo ló náà rán ẹ? Àwọn oníṣẹ́ ibi tí kábíyèsí gbé sáàfin. Tí kábíyèsí sọ pé òun ò ní tú wọn dànù, òun ò dẹ̀ ní gbé wọn mì. Kí náà ń ṣe? Wọ́n kàn disturb o. Health kábíyèsí. Ìyẹn náà lọ bẹ́ẹ̀. A rí yẹn sọ mọ́. Wọ́n ti rí nǹkan because ìyẹn ti mọ̀ pé Ọlọ́run ló mọ ibi tí ìyẹn ti ń jẹ ìyà ti ẹ̀ báyìí. Kí la tún ṣe la tún gbọ́ nínú íńtánẹ́ẹ̀tì nísìnyí. Wọ́n lọ́kùnrin kan tún wá sí ààfin oní kábíyèsí o. Òun wá kó àwọn ọmọ òun. Ìkókó bàbá àṣàsùn. Òun fẹ́ gbọ́ àwọn ọmọ òun. Òun lòun bí, òun lòun ṣe, òun lòun mọ̀. Ó ní àti ìgbà tóun ti fún Naomi lóyún, òun ò tí ẹ̀ rí Naomi. Naomi wá gbá àwọn ọmọ yẹn sálọ. Òun wá gbọ́ pé Naomi ti bí ọmọ yẹn bí ìbejì, ìbẹ́ta. Pé kán tó wá sọ pé ọ̀dọ̀ kábíyèsí ni Naomi gbé ọmọ fún. Ṣé kẹ́dẹ̀ máa wò ó láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ o. Láti bẹ̀rẹ̀ wọ́n sọ pé
wọ́n ti ń sọ láti ilẹ̀ pé wọ́n ní àwọn alálẹ̀ oríṣiríṣi prophecy ló ń wá. Bí àwọn ti ìṣẹ̀ṣe ṣe ń mú prophecy wọn wá, bẹ́ẹ̀ náà làwọn onígbàgbọ́ náà mú prophecy wọn wá. Àwọn Muslim náà ò gbẹ́yìn tó pọ̀ rẹpẹtẹ. Táwọn olórí tán bẹ̀rẹ̀ sí ní forí gbárí. Wọ́n ní òun nìkan nínú àwọn olórí máa bí ìbẹta. Bí gbogbo wọn ṣe bẹ̀rẹ̀ sí ní lọ ń wá oyún káàkiri nìyẹn tán rí. Meanwhile, Naomi ti lóyún látìgbà tí ó ti lóyún kó tó ṣe stampede yẹn tán fi sọ pé oyún ló ń gbò, ó faint, ó ṣe gbá ó ṣàwọ̀. Ibẹ̀ náà ti discover pé oyún yẹn yìí wà ńbẹ̀. Àṣé òun àti kábíyèsí wọ́n ti ń ṣe wọléwọ̀de. Ṣé gbogbo ẹ̀ la fẹ́ gbọ́? Kì í ṣe ìrìnàjò tọkọ-tìyàwó. Ta ná fẹ́ sọ fún? Tọkọ-tìyàwó nìkan ló mọ ìrìnàjò wọn tó ti ń ṣe wọléwọ̀de. Tó jẹ́ pé ó ti pẹ́ tí kábíyèsí kan wà láàfin yẹn kò nífẹ̀ẹ́ gbogbo wọn nígbà tógun ti sunkún. Ó wá ìyàwó ẹ̀ lọ. Ó ti pẹ́ tóun àti ìyàwó ẹ̀ ti ń ṣe wọléwọ̀de. Ẹ wo gbogbo ìwà stampede yẹn. Àṣé wọ́n ní ká wádìí ohun gbogbo dájú, ká wádìí tó jẹ́ òtítọ́ mú. Ẹ wo bí kábíyèsí ṣe gbogbo àwọn irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Scenario yẹn tó tí Ọlọ́run dẹ̀ ṣe, ó mú ìyàwó ẹ̀ jáde. Gbogbo àwọn ọlọ̀tẹ̀ yẹn ṣebí later la ṣẹ̀ṣẹ̀ gbọ́ pé plan work ni. Even kan Adémákinwá àbí kí ló ń jẹ́? Ṣèyí governor Ọ̀yọ́ State tó sọ pé òun máa fi wọ́n jófin, òun máa ṣe gbá, òun máa ṣàwo. At the end of the day, ṣebí òun náà surrender pé kí Naomi dáríjì òun. Because they don't know what come over him pàápàá bí wọ́n ṣe ń sọ. Òun ò mọ nǹkan tó ṣe òun. Ó bẹ̀bẹ̀ kí Ọlọ́run kó tó gbàkóso. Ṣé ìyẹn la fẹ́ sọ? Mélòó la fẹ́ wí ní gbogbo ogun tó gbé ti Naomi? Làwọn sérékodé counterfeit olórí tó gbé sáàfin. Wọ́n ní kò ṣẹ̀yìn wọn. Wọ́n try gbogbo ọ̀nà wọ́n fi try pé kí wọ́n ba àárín kábíyèsí àti Naomi jẹ́, ṣùgbọ́n Ọlọ́run ò gbà fún wọn. Kí ni Ọlọ́run ṣe fẹ́ gbà fún wọn? Bó jẹ́ pé Ọlọ́run ò sí ní ọ̀nà, kò bá àwọn ọlọ̀tẹ̀, kò sí níbi rúdurùdu. Anything tó jẹ́ rúdurùdu níwájú Ọlọ́run ò kí ń gbé bẹ̀. Ó máa ń scatter wọn ni. Níyẹn bá sọ pé gbogbo nǹkan ṣe sọ pé ẹnìkan ló máa rí bẹ̀ta, ẹnìkan ló máa rí bẹ̀ta. Tí gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní forí gbá tán fi gbórí. Àṣé Naomi wà nínú oyún. Nígbà tán sọ tán lọ tán bọ̀, wọ́n ní kì í ṣe gbogbo àwọn yẹn. Ṣùgbọ́n prophecy ti sọ pé Naomi ló fẹ́ bí ọmọ yẹn. Ó ti pẹ́ kóyún tiẹ̀ tún bẹ̀rẹ̀ sí ní ga. Tá a tún sọ pé báwo ló ṣe máa pariwo. Ọmọ tán tí ayé ò tí mọ̀ bóyún ṣe bẹ̀rẹ̀ sí ní ga. Wọ́n ò tí mọ̀ pé Naomi lóyún. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Naomi ti lóyún o, Naomi ti jẹ gbá o, Naomi. Àtijọ́ tí Naomi ti lóyún ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní announce ní íńtánẹ́ẹ̀tì. Títí wọ́n gbógun tó ń fẹ́ kọ́mọ yẹn wáyé. Àwọn olórí yìí kan náà ni la bá ń bẹ̀. Wọ́n ṣe. Wọ́n ní kó miscarry. Wọ́n ní wọ́n yìnbọn fún oyún ò jábọ́ o. Wọ́n dènà dé oyún ò bàjẹ́. Wọ́n ṣe pé kí àwọn ọmọ yẹn wáyé dandan. Wọ́n wá ń wá bọ́n tún ṣe fẹ́ sọ pé kì í tún ṣe Naomi ló bí o, kì í tún ṣe kábíyèsí ló bí. Wọ́n tiẹ̀ ní kì í ṣe Naomi ló ti, pé Naomi ò tiẹ̀ lóyún débi pé ó fẹ́ bí ìbẹta. Òjòwú ló máa pa àwọn kan. Òun ló máa rán wọn sí grave. Òun ló máa rán wọn sí sàárè láìpọ́njọ́ ní ìtọ́ra wọlé yìí. Eléyìí ò ṣe pé ó di dandan nǹkan tán fọwọ́ wọn fà ni. Bẹ́ẹ̀ ni nǹkan tán dẹ̀ ń tọrọ lọ́wọ́ Ọlọ́run pé kí Ọlọ́run kó ṣe fún wọn. Wọ́n dẹ̀ máa rí bó ṣe ń ro ìbàjẹ́ fún ọmọnìkejì. Wọ́n ní arígiṣẹ́gi bá ṣẹ́gi nǹkan ṣe borí ara ẹ̀ ló fi ń rùn. Back to sender làwọn Christian máa ń sọ. Back to sender gbogbo oríṣiríṣi ọ̀nà tó ń gbà láti fún Naomi ní headache, láti ba àárín òun àti kábíyèsí jẹ́. Lágbára ẹ̀jẹ̀ Jésù iná máa dáhùn láyé wọn ni. Ara máa sán wọn pa. Tógo bá ń jẹ́ t'Ọlọ́run lókè. Bẹ́ẹ̀ ni o, lórúkọ Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa. Bẹ́ẹ̀ ṣe ń bá wa tọ́jú ẹ̀. Tẹ́ bá wa subscribe, tẹ́ bá wa share, tẹ́ bá wa subscribe, tẹ́ bá wa share, tẹ́ bá wa love ẹ̀, tẹ́ bá wa ṣe gbogbo ẹ̀. Ayọ̀ Ọlọ́run yóò máa bá yín gbé títí ayérayé ní orúkọ Jésù Olúwa wa.
Kí là ń sọ? Kí là ń wí? Ẹ fi ìbàjẹ́ lẹ̀, ẹ̀yin oníṣẹ́ ibi, ẹ fi ìbàjẹ́ lẹ̀. Wọ́n mà ní kán mú ọ̀gbẹ́ni yẹn dáadáa. Mo tiẹ̀ jẹ́rìí kábíyèsí. Mo jẹ́rìí kábíyèsí ọba mi, Ọlọ́run ìyanu. Adákẹ́dájọ́ ló máa bá kábíyèsí solve gbogbo problem ayé ẹ̀. Because a mọ nǹkan tí ó ń fi àwọn túláàsì yìí ń wá ní ààfin. Ó ní wọn ò ṣe é tú dànù fún kábíyèsí, wọn ò ṣe é gbé mì. Kí ni kábíyèsí wá ń wá wọn àárín ibi tó ń wà láti máa ba gbogbo iṣẹ́ rere tọ́lọ́run ṣe? Wọn ò lè bá iṣẹ́ Ọlọ́run jẹ́. Instead of that, ayé wọn ló máa bàjẹ́. Bẹ́ẹ̀ ni. Bọ̀bọ́ tó wá tó gbójú gbóyà, ẹ tún gbélé gbọ́, mo yìí máa sọ details fún yín. Ẹ jẹ́ ká tún máa bá àníyàn bọ̀. Mo yìí máa sọ húlẹ̀húlẹ̀. Ẹ rí i pé ẹ tún gbọ́ bí àṣírí ẹ̀ ṣe fẹ́ tú. Òun gan náà máa fi ṣe pàṣán fún àwọn olórí yẹn. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa, mo dúpẹ́ o. Ẹ ṣe ń tẹ́tí sí wa. Ayọ̀ Ọlọ́run yóò máa bá yín gbé láyé àti láéláé. Àmín. Bye.